Gbà tó ṣe orin gbà yẹn ó ṣe first album ní 1991, second album Magic ní 1992, third album ó ṣe kíní Introduction ní 1991, second album that is Magic ní 1992, third album Àṣàkáṣà, orí Àṣàkáṣà ni wàhálà ti bẹ̀rẹ̀. Ẹ bá ń gbọ́ mi, orí Àṣàkáṣà ni wàhálà ti bẹ̀rẹ̀. Olórin ẹgbẹ́ wọ́n bu wípé kí lè nǹkan igbá kan àwo sórin náà ni ṣé kíní kan igbá kan á pé olórin kan ní Musibawa Alani ní Lagos Island nígbà ó gbógun ti dìmánà yìí, ṣùgbọ́n gbogbo àwọn tó gbógun ti náà Abbas ó padà ṣe ó padà sí orí wọn. Musibawa Alani ẹ̀gbọ́n wa ní sí Lagos Island. Musibawa ọmọ mi mọ́ Bombay àtàkùn ọmọ mi ọmọ mi ti sanwó lọ sáìtò wọn lọ́wọ́. Musibawa Alani sọ pé sèré àtòbésèré gbogbo wọn àjẹpọ̀ ni ìṣètò àmú wọn. Promota kan ò ráníṣẹ́ fún mi ọ̀gbẹ́ mọ́tò sí mi nídìí ìṣètò àmú wọn nítorí pé kí ni tó bá ṣe rẹ́kọ̀dì fún stúdíò sílẹ̀ tó lè má yẹ̀ta kí wọ́n máa ṣe fún wọn. Wọ́n máa ra mọ́tò fún wọn. Wọ́n wá gbé mọ́tò fún Abbas nígbà yẹn ìmọ̀lẹ̀ wá fi bọ́ ohun kan ṣó Abbas sọ tí lè gbàgbé láyé. Abbas sọ fún Musibawa Alani pé ẹ̀dá àlàyé kan tó bá lóun ò ní fi àtìgbà ẹgbẹ́ òun ríran nínú òkun á ṣe kí ni á pẹ́ nínú òkun. Abbas ọ̀tá sí Musibawa Alani ohun ẹyọ kan ṣoṣo tí Abbas tó sọ ni ó dẹ̀ mẹ́nu kò. Wọ́n ṣe títí tó jẹ́ pé ní City Hall ní Lagos Island local government ní City Hall wọ́n mú Abbas òbẹ́sẹ̀ sáré báyìí bẹ́ẹ̀ sì díẹ̀ díẹ̀ Abbas àwọn alágbó yẹn Abbas ó sáré wọ Lion Bridge ní Lagos Island kí ló dé ṣùgbọ́n adúpẹ́ fọlọ́ lọ́jọ́ ẹni nǹkan gbogbo àtọ́gbò sí tó ṣe kí ni. Àwọn ọ̀dà ó jù wọ́n lọ. Ṣùgbọ́n tó bá lóun ò mọ̀re fún wa ó kò kọ́ lọ nítorí pé kí ni nígbà yẹn àwa wà lágbo tọ́wọ́n ní káwọn obìnrin máa sọ̀rọ̀ àwọn obìnrin tó ń gbà tó ń gbà yẹn ó kàn máa dàbẹ̀ ní pé àwọn ayé máa pè wọ́n ní olóṣèlú obìnrin gan á fẹ́ pọ̀ ju ọkùnrin lọ ṣáájú Abbas. bẹ́ẹ̀ ni náà ṣàgbéléjì kàlà fẹ́ máa sọ. tó bá gómìnir jáde ọ̀rọ̀ máa pọ̀ ṣùgbọ́n ògbẹ̀ náà ó yẹ ògbà kálá ayé ó yẹ wọn. Then ọ̀gá wa náà tán tẹ̀lé náà gbogbo wọn kọ́ má gbàgbé o nínú Àṣàkáṣà Abbas gbogbo wọn mú yọnú ẹ̀ o gbogbo olóòní pọ́pù sí tábà sọ̀rọ̀ lé àṣà lẹ̀ ọ̀hún lè rí àṣà kọ o nígbà yẹn kẹ̀lẹ́ wọn dà Abbas ó ń kọ̀kọ́ púpọ̀ ṣùgbọ́n àṣà yẹn lọ́wọ́ ẹ̀ Abbas máa ń kọrin ọjọ́ ó máa ní kò sí máa ṣe lè máa kọrin tí ò bá ṣẹ́fẹ̀ kò ní dùn kàkà kí síjọ́ fọ́ọ̀bìà ó wá sẹ́yìn ó tún wá tẹ̀ra ṣùgbọ́n àṣà náà lè wá gbowó ní alẹ́ pípẹ́ fọ́lọ̀ ṣẹ́rí ti dùnú tọkàntọkàn tá a fi wá sí ìlàyé ire kó ṣe kí ni. tẹ̀lé gbogbo wa. tábà wò ó gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ti wà pẹ̀lú Abbas ní Àkànní Òbésèré Abọ́bagún gbogbo ilẹ̀ Yorùbá ẹ sọ láwọn nǹkan tó ti là kọjá àti àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn tábà wò ó kí nìkan tí a lè sọ gẹ́gẹ́ bí àwọn nǹkan awuyewuye tí ó ti ń lọ tẹ́ pé gẹ́gẹ́ bí gan wá ìfàsẹ́yìn wọn kí la lè sọ àmọ̀ràn ó lè fún wọn ní ẹlẹ́ẹ̀kejì tábà wò ó kí nìkan tí ẹ lè sọ fún àwọn èèyàn tẹ́ pé ó ti lára wọn kọjá tí wọ́n padà mórí tó ń dìnnà ṣe ẹ̀dẹ̀ summarize fast ìgbà tẹ́lẹ̀ ń sọ gẹ̀mọ̀ pé orúkọ wọn kọ́ ti jáde ṣé o jẹ́ kí n ṣe sí i. kí ni àmọ̀ràn tẹ́ lè sọ fún àwọn ṣé bóun náà ló ń fi fóònù stop ní báyìí. kọ́ni mo lè sọ ní pé Ọlọ́run sọ wípé ọpẹ́ ló ń bí ohun gbogbo wọ́n ní pé ọpẹ́ wa kó máa ṣe kí ni kó máa pọ̀ ju ìbéèrè lọ. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ẹni tá a bá ṣe fún tó bá lóun ò mọ̀ pé. ìjìnlẹ̀ bàbá kúrú sí i. ó kú ó kọ́ náà. ẹ ṣe ẹ dárúkọ ilé ẹ̀kan sí. orúkọ mi ni Solomon Sanu tí ògbáyé máa pè ní eléwèlé ológodò kí nípa ìgbà kan. ó yẹ bá fún wa lónìí Abbas tẹ láìkì jù ó yẹ ẹ bá ẹ kọ ìjọ fún ẹ máa. èwo ni kí n tiẹ̀ kọ́ mẹ́ẹ̀. ẹ tẹ ẹ lọ ṣe ti báwọn èèyàn. kí ló fi ṣeré yìí Òbésèré kọ́mándà alias Osunto. iṣẹ́ mi tó kẹ́kọ̀ọ́ pọ̀. ọ̀rẹ́ mi kan ló pàdé ní lọ́nà ó ní Àbàsídó irú ẹ̀sìn wo ló ń sìn wọ́n wá fún un lésì wọ́n ní I am a Muslim
ó wá ń dá mi lóhùn ó nítorí pé kí ni mò ń pàdé ẹ nínú church mò ń pàdé ẹ nínú mosque àárín ẹ nílé babaláwo mo wá ń dà lóhùn mo lọ́mọ níbo ń bẹ̀ ọ̀tún àbòsí mo ní gbogbo ọ̀nà ló gbà mí bẹ́rí mi ní mọ́ṣáláṣí mo lọ rá àwọn wòlíì ni bẹ́rí mi ní chọ́ọ̀chì mo lọ rá àwọn àfáàní bẹ́rí mi nílẹ̀ aláwo ó ti ṣe é ṣe mọ́kùnrin yẹn ọmọ níbo ń bẹ̀ gbogbo ọ̀nà ló gbà mí ọ̀nà ló gbà mí fóòbíà olùṣubú láyé. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alihamudulilayi alihamudulilayi mo sì bá ara mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún Abbas because ẹni tó bá mọ Abbas even now kéèyàn má mọ̀ láti kékeré èyí ó ti mọ báwo ni ọ̀gbìn rẹ̀ ṣe jẹ́ nígbà tó wà ní kékeré gan-an mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fọ́lọ́run ò yá lójú torí kì í sọ̀rọ̀ it's just too calm sábà pé sọ̀rọ̀ àmọ́ pé ẹni tí èso sọ̀rọ̀ ní òjì sọ̀rọ̀ olórí olórin àdúpẹ́ lọ́dọ̀. ní ipa ìwà wọn àti ṣe wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ nígbà yẹn tẹ̀yìn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ wọn tó wá dìgbà yìí tó wá padà bú jáde àwọn ò máa pẹrẹ wọn nígbà tí wọ́n wà nígbà yẹn ṣùgbọ́n kílẹ̀ lè fi wọ́n òṣùwọ̀n lẹ́lẹ̀ fi wọ́n nígbà yẹn ìwà wọn àti síyìn tó padà wá jáde sí ògbó. gbogbo nǹkan tẹ́lẹ̀ bá ń ṣe kó sàmọ̀ tọrọ pé kó lóun fún ẹnì kan àtàlàfíà ìwà rẹ̀ ò change o ìwà rẹ̀ ò change and I am not surprised wípé he attain it to attain it it's even expected because ó jẹ́ ọmọ tó ní akíkanjú. nígbà tí wọ́n wà yẹn tó máa ń jẹ́ gẹ́gẹ́ bí akọrin yẹn máa ti máa wò ó pé àwọn yóò dàbò máa ó tún máa ní àwọn ìṣe kan tó máa ti máa fi àpẹẹrẹ hàn pé ọmọ yìí ó fẹ́ rí báyìí ó fẹ́ rí báyìí ó fẹ́ rí báyìí àbí kẹ́kọ̀ọ́ àwọn olẹ́kọ́ sí wọn àtọ̀rọ̀ olẹ́ bá sí wọn pé báwo ni bíbáyìí máa ṣe gbà sí tó bá dọjọ́ wájú. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilayi. torí in the first instance nígbà tí Abbas tó dẹ́bìn tó pé òun fẹ́ máa kọrin I objected to torí kò sí ní tán fẹ́ ṣe after my father I'm the next person. so gbàtí bàbá mi sọ fún mi pé ṣé ó gbọ́n tó máa lẹ́dọ̀ fẹ́ ṣe kò nítorí ṣé wọ́n sọ fún pé kò sówó sófin kàrí mọ́lẹ̀ ó lè hàn polytechnic. You can imagine that. Only tí wàá jẹ́ but as God will have it the policy system náà uphold nígbà yẹn ni pé ìsàn tó introduce orin sí fúnra rẹ̀ ló bí ìtẹ̀. àti pé ó bá ń lé. ìtàn bó ṣe bá ń lé màá sọ létà so fúnra rẹ̀ ló bí kí orin máa wò pé Ọlọ́run ló mọ̀ ṣe àṣẹ àdẹ̀dùkọ́ lọ́dún ọ̀rọ̀ pé látìgbà tó ti bàṣọ tó fi mọ́ ẹ̀gbọ́n ẹni tó jẹ́ ẹ̀gbọ́n wa Àyìndé Bàrísà. gẹ́gẹ́ bí orin yẹn ti bẹ́ẹ̀ dẹ̀ lọ́lọ́run dẹ̀ ṣe fún gbà fún ọ náà títí wájú àsìkò. ní 1994. so kí wàá ní bí àdúrà yín fún wọn lọ́jọ́ tó ní yìí. ṣe ní inú mi dùn èmi Sẹ́ríkì Ológbòdù wípé mo wà láyé lẹ́nu mo wà láyé mo wà lálàáfíà ara tí irú eléyìí ṣẹlẹ̀ nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu kò ṣẹlẹ̀ rí ní history Nàìjíríà nínú àwọn onífújì ilé márùn-ún lápapọ̀ wọ́n dẹ̀ tún ṣe ọjọ́ ó jẹ́ nǹkan tí ó lákàkì tó gbáyé kan so inú mi ń dùn lẹ́ni mo dẹ̀ ń bá wọn dúpẹ́ lágbára Ọlọ́run ayọ̀ yóò ní fi lé wọn sílẹ̀ wọn wà ní ṣe ilé ìtàn báyìí kan kú lójijì lágbára lẹ́yìn ilé ìtàn ṣe yìí wọn ayọ̀ ńláńláńláńlá tó máa gbé ṣe ló máa wọnú ayé wọn inú mi dùn gan. so ó ní wọn láwọn ẹ̀fọ́ sáyẹn ọ̀sán ọba ìgbó ní orin wọn. ó máa kọ́ ní Bọ́lájí jọ ìbò ọmọ ayé kò tiẹ̀ kéré nínú olórin wọn dààmú gbogbo lọmọ gbogbo àgbáyé tó ń sọ akọni màrúnú rẹ orin ọmọ àlébà ẹ wá wọ ọmọ àlébà ohun ẹ ṣe.